Otasansan rédíò and TV. Gbajúmọ̀ àgbà òṣèré ọmọ Yorùbá olóyè Dele Odule ló ti sọ ọ̀nà tí àwọn òṣèré sinimá lè gbà máa gbé ìgbé ayé ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà lásìkò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà di ìbẹ̀rùbojo. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch tó ṣe fún àgbà òṣèré náà, Dele Odule ní àwọn òṣèré gbọ́dọ̀ ṣọ́ra láti máa gbé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn sí orí ẹ̀rọ ayélujára, bó ṣe jẹ́ pé orí ẹ̀rọ ayélujára jẹ́ ọ̀kan lára ọ̀nà tí àwọn ẹni ibi máa ń gbà láti ṣe ìtọpinpin àti ọ̀fíntótó ẹni tí wọ́n bá ń dọdẹ rẹ̀ láti ṣe ìjàmbá sí. Dele Odule ní ọ̀pọ̀ òṣèré ló jẹ́ pé wọn ò mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti máa sọ tàbí láti máa ṣe lórí ẹ̀rọ ayélujára bíi Facebook, Twitter, YouTube, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, léyìí tí ó sì léwu fún ìgbé ayé ọmọnìyàn. Ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan, òun kì í sábà sọ̀rọ̀ tàbí gbé àwòrán tó bá ní ṣe pẹ̀lú ìdílé òun sí orí ẹ̀rọ ayélujára tí kò bá ní ìdí pàtàkì. Ọ̀rọ̀ pọ̀ tí àgbà òṣèré Dele Odule tó sọ fún àwọn oníròyìn, àmọ́ ṣá o, ẹ jẹ́ ká mú ìpolówó yìí wá fún yín ká tó tẹ̀síwájú. Otasansan mídíà àtúntìdé o, níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o, ó kárí ayé. Otasansan mídíà, iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan mídíà níbikíbi. Nígbà tí Dele Odule tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó mẹ́nuba ìwà pálapàla tí àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn nídìí iṣẹ́ eré sinimá tí wọ́n hù sí àwọn àgbà tí wọ́n bá níwájú. Ó ní ọ̀nà tí àwọn èèyàn ń gbà, ọ̀nà tí àwọn ọ̀dọ́ wòyí tí wọ́n ń gbà wá owó àtijẹ àtimọ́ àtijẹ èèyàn ni ló fa àwọn ìwà pálapàla tí wọ́n máa ń hù tó jẹ́ pé wọ́n ti gbàgbé àtúbọ̀tán àti ọjọ́ iwájú wọn. Ó ní ohun tó ṣe kókó, ó ní kéèyàn máa bẹ̀rù àtúbọ̀tán àti ọjọ́ iwájú ẹ̀dá, léyìí tó jẹ́ pé òun náà ni ó ṣòro jù nínú ìgbésí ayé ẹ̀dá. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ àgbà òṣèré Dele Odule. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.